jagunjagun kí wọ́n bá wa ṣoògùn ẹgbẹ́ oògùn àbẹ́ẹ̀rí kí wọ́n bá wa pàṣẹ pé káwọn bandit kí wọ́n máa sùn kí wọ́n sì lọ́ọ́ bá kó àwọn ọmọ wa. Ibi tí wọ́n tẹ̀ àwọn ọmọ wa fún àwọn gómìnà ní Ògbómọ̀ṣọ́ lórí àwọn babaláwo tí wọ́n lóògùn mo sọ fún wọn lóògùn ìgbé àbẹ́ẹ̀rí oògùn àbẹ̀lò sísùn kí wọ́n sóògùn yẹn fáwọn jagunjagun kí wọ́n ti ní àwọn jagunjagun ní àwọn jagun so kí wọ́n bá àwọn náà ní ẹ̀sìn máa babaláwo ní máa sóògùn fún jagunjagun so ẹ̀yin olóyè tẹ́ ẹ bá jẹ́ balógun àti ike bá a sọ fáwọn ètò olóògùn dáadáa náà babaláwo kí wọ́n sóògùn fún ike bá a lọ sórí ẹ lọ bá a kó àwọn ọmọ wa ní èmi náà pé àwọn tó lè ṣiṣẹ́ yìí nítorí èmi ń fìgbà yìí mo ń gbàgbà yìí ìyẹn ní pé àti pé AK-47 GMG DA RPG rubber coated grenade drones ní èmi náà pé àti lè jà intelligence ní èmi náà èmi ọ̀ máa ń fa oògùn tó lè ṣe báwọn tí wọ́n máa ń fa oògùn tó lè ṣe tí a sì máa ṣoògùn owó fáwọn èèyàn lórí tẹlifíṣàn àtàwọn pásítọ̀ tí wọ́n fẹ́ pé báwọn bá síìkì ọ̀sùtù ní ọmọ ilẹ̀ ṣùgbọ́n tó máa dọ́gba síìkì omi ni kó gbé wá wọ́n gbàdúrà fún ẹ̀yin àfáàtẹ ní fúràkù lọ́wọ́ àti dàlẹ́ ìlú àti gbogbo ẹ̀ tẹ̀ ń fánu lórí kìíní tẹ̀ ń ṣe business làwa ka gbogbo yín sí àwa ò ṣe business níbi reality làwa ń bá sí when it comes to intelligence economy we know how to deploy our people àmọ́ bá ṣe ń ṣe we know àwọn àgbàgbọ́ nínú fake tí ò ṣẹlẹ̀ ayé àtijọ́ ọ̀dà o tó sì yọ tó kéèyàn má ní ayé àtijọ́ àwọn táwọn bàbá wa nìyí ayé àtijọ́ àwọn bàbá wa gun ọ̀sọ̀ báyìí lọ ọ̀pọ̀ ní ọ̀sọ̀ báyìí lọ láyé wọ́n kún ẹlẹ́rú ni o ní àbá lóògùn tí obìnrin tí ó fi gbà sí ilẹ̀ ayé àtijọ́ kí ló dé tó gbà mílíọ̀nù yẹn kó lẹ́rú lọ lóògùn àwa wà ń sìn ìsìn ìlàwọ̀ reality to fight war with intelligence. It's about what? Science and technology. Education matters a lot. Drones in fire, listen. Kò sí oògùn tí máa ń ra drone o. Tí drone bá bọ́ọ̀lì babaláwo, ọlọ́run o. Àwa ti sẹ́ẹ̀tì ẹ̀ lọ́dà fún mi. Ẹ sòye o. Àlàyé o. Àṣàdúrà ẹgbẹ́ ògbó wọ́n ṣàdúrà fún DIG pé yóò máa ṣàṣeyọrí. Ẹgbẹ́ ṣàdúrà ìṣẹ́jú kan àti ìṣàdúrà fún DIG. Ẹgbẹ́ ìṣàdúrà ọlọ́run wà pẹ̀lú wọn. Ìkẹyìn náà bá ń fẹ́ ẹ̀dẹ̀.